ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ọ̀rọ̀ onílé ohun tí sì ń jọmọlúàbí ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní jọmọlúàbí ومن الناس ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn o ọlọ́run ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn. ما يقول آمنا بالله. ẹ̀yin mídíà wa gbogbo yìí ni mo kí ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ mi náà lẹ́yìn náà á jọ bára wa jìnnà lórí dáadáa. ومن الناس من يقول آمنا بالله. ẹ lọ́ọ́ mọ̀ lónìí orí ahọ́nkọ́ ní ìgbàgbọ́ wà inú ọkàn ni o. ẹ lọ́ọ́ mọ̀ àmàdájú orí ahọ́nkọ́ ní ìgbàgbọ́ wà inú ọkàn ni o. ìta gbangba yìí kọ́ ni ìgbàgbọ́ wà o, inú ni ìgbàgbọ́ wà o. kìí ṣe níbi ojú wa ni ìgbàgbọ́ wà o, kìí ṣe níbi ìmúra wa ni ìgbàgbọ́ wà o, kódà kìí ṣe níbi ìsọ̀rọ̀ sí wa ni ìgbàgbọ́ wà. ẹlòmíràn máa sọ̀rọ̀ báyìí ẹ fẹ́ lè máa kọ́ ọ̀rọ̀ rẹ̀ lá ohun tí sì ń sọ nínú burú yàtọ̀ sí ohun tí ó wà nínú ẹ̀. ohun tí sọ dájú lónìí appearance kọ́ ni ìgbàgbọ́, look kọ́ ni ìmánì o. Tèmítọ́pẹ́ Adékúnlé small doctor aṣẹ́tọ́dún yà kò ṣe tẹ̀. nínú agbára tó le jù tí Ọlọ́run máa ń gbé wọ ọmọ òun ni kí ọmọ dá sáwọn òbí ẹ̀. tó bẹ́ẹ̀ ti lè kọ́kọ́ dá sáwọn òbí rẹ̀ o ti kọ́kọ́ borí ogun ayé. kọ́ wẹ̀ nínú àgbo kọ́ wẹ̀ kọ́ má tún wẹ̀ ìwé ayé má kọ́ lọ́ wẹ̀ ìwé agbẹ̀dẹ́gbẹ̀yẹ ayé òun ọ̀run. tí èpè àwọn òbí rẹ̀ bá ń bẹ lérí rẹ̀ òtú bá ń tẹ́ lò ó ṣe. rídọ̀ láì fi rídọ̀ wàlídé ìyọ́nú Ọlọ́run. Sọ̀tún ńlá bí ìṣòwò tí wà lédè. ìbínú Ọlọ́run dẹ̀ pamọ́ síbi ìbínú àwọn òbí ẹni. kódà kọ́ ọmọ máa wẹ̀ nú àgbo mọ́kọ́ ọmọ wẹ̀ nú ná. tí èpè àwọn òbí bá ń bẹ lórí ẹ̀, tí ìbínú àwọn òbí bá ń bẹ lórí ẹ̀, tí ẹ̀mí àwọn òbí bá ń kọ tiẹ̀, Ọlọ́run kọ tiẹ̀ o. small doctor bẹ́ẹ̀ ti di àwọn òbí yín mú ẹ má dàgbò. appearance kọ́ ní ìgbàgbọ́, ojú tó rí kọ́ ní ìgbàgbọ́. nàlàdínà yakhshawna rabbahum bil-ghayb. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر عظيم. gbogbo ẹni náà jọ wá mọ kí ìpayọ Ọlọ́run ẹni ọpayọ Ọlọ́run jù òun lẹni tí ń ṣe dáadáa níbi tẹnìkan ò ní yìn, ẹni tí máa ń ṣe rere ní kọ̀kọ̀ níbi tẹnìkan ò rí òun gan lọ́payọ Ọlọ́run. ẹni tó bá rí fúrẹ́ẹ̀nì ara ẹ̀ láti má ṣe nǹkan tí ọ̀dà tí kì í ṣe kó ń wojú èèyàn kankan ìfẹ́ kọ́ bá mi bí kíní ìfẹ́ kọ́ bá ìgbà tó kù wà àtọ́lọ́run nìkan tó ọba tó ṣe dáadáa ìwọ lọ́payọ Ọlọ́run. nàlẹ́dínlẹ̀ yakhshawna rabbahum bil-ghayb. Ọlọ́run láwọn tí wọ́n nípa yà fún òun Ọlọ́run ní kọ̀kọ̀ níbi tẹ́nìkan ò rí wọn. ìwà dáadáa tẹ́lómi ń tẹ́ rí yẹn torí pé ń wò ó ní o tó bá kọ̀ òun nìkan ẹranko ní o. ọ̀rọ̀ dáadáa tẹ́lómi ń sọ lẹ́nu yẹn torí wípé ń bẹ̀rù kámẹ́rà ní o ó ń bẹ̀rù mídíà níbi ń sọ̀rọ̀ bí ẹni. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. ẹ̀dá pẹ̀lú tún kọ́kọ́ wá sí ìkọ̀kọ̀ Ọlọ́run fẹ́ wo aṣọ tó dọ̀tí lẹ̀dá ń fọ̀ ẹ̀dá ọ̀fọ̀ inú rẹ̀ tó dúdú yìí kò tó funfun. ẹ tún ọkàn yín ṣe kọ́kàn yín ó tiẹ̀ balẹ̀ lẹ́yìn àtọ́lọ́run pé kíkú bá dé ẹ̀bọ̀ lọ dáadáa. ẹni ọkàn rẹ̀ ọba ti da ẹ̀sìn rẹ̀ ọ̀dà o kódà kó máa kírun. ẹni ọkàn rẹ̀ ọba ti ẹ̀tọ́ àárín ẹ̀yìn àtọ́lọ́run ṣe ibi tí ọ̀sẹ́ nìkan. táàrin wa àtọ́lọ́run bá ti da kódà kí gbogbo ayé ọmọ ṣépè nígbà táàrin wa àtọ́lọ́run ti da inna akramakum Indallahi atqakum. olúwa ní ẹni àwọn honorable àwọn senator àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì àwọn ọlọ́lá lọ́dọ̀ èmi Ọlọ́run inna akramakum indallahi atqakum. àwọn ọlọ́lá lọ́dọ̀ èmi Ọlọ́run làwọn tó bá páyé mi Ọlọ́run. Ọlọ́run ní àwọn kan wà wọ́n mọ̀ sọ pé àwọn gbọ́lọ́gbọ́ àwọn gbọ́jọ́ òjìǹde bọ́ ṣùgbọ́n mo ò nígbàgbọ́. يخادعون الله wọ́n rò pé àwọn ń fa àwọn onígbàgbọ́ òdodo àwọn ń fọlọ́run ṣe yẹ̀yẹ́. والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. Ọlọ́run ní àwọn yìí àwọn kan wà wọ́n máa polówó gbàgbọ́ wọ́n máa rò pé àwọn ń fi Ọlọ́run ṣeré àbáwọn àwọn mùsùlùmí òdodo ṣeré. Ọlọ́run ní wọn ò fi ẹnìkankan ṣeré ara wọn ni wọ́n fi ń ṣeré o. ẹni ó bá fẹ̀sì ṣeré ara ẹ̀ ló fi ṣeré kò fẹ̀sì ṣeré. ẹni ó bá bú àwọn ẹlẹ́sìn bí mùsùlùmí bú kìrìsìtẹ́nì ara ẹ̀ ló bú bí kìrìsìtẹ́nì bú mùsùlùmí ara ẹ̀ ló bú. Ọlọ́run ní ẹni tó nígbàgbọ́ ẹni tí ò nígbàgbọ́ tí máa ń yín mú sáwọn tó ń ṣẹ̀sìn
ọlọ́ni kò fi wọ́n ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ ní fi ń ṣe yẹ̀yẹ́ kótó. ẹ̀sìn kọ́ wa bá ti lò ẹ̀sìn kọ́ wa bá ti ṣe bá ti máa bẹ bá ti lò pé sí ayé àlàáfíà tàbí bá ọlọ́run nípò àlàáfíà. ẹ má fi ẹ̀sìn ṣeré, ẹ mú ẹ̀sìn lókùnkúndùn. ọ̀rọ̀ onílé sọ́dọ̀tọ̀ Adékúnlé Tèmítọ́pẹ́ gbogbo ńlá káyì gbogbo ọ̀jọ̀gbọ́n ẹ lọ́ọ́ di ẹ̀sìn yín mú lókùnkúndùn ẹ máa sìn. Ọlọ́run kọ aṣẹ́wó ẹ̀sìn o súnmọ́ àmà náà súnmọ́ káfà ló ọ̀dà o ẹni tí ó bá ṣe ẹ̀sìn kó dì í mú kó má ṣe gbọ́ yìí sọ yìí. Inú mi dùn small doctor ọgbà kẹ́límà lẹ́nu mi ọba mi dé Mákà àjọlọ̀ sin Ọlọ́run láàyè tí mo ti mọ̀ bí mo ṣe mọ̀ wọ́n. àárín èmi àti Kúnlé ò lè yẹ nìkan, Ọlọ́run nìkan ló yẹ. Kúnlé gbà fáwọn òbí ìyá bàbá tó bí wọn, ó sì gbà fún àmì Ọlọ́run lójú lẹ́yìn lọ́kàn. Bí mo ṣe fà àwọn mọ́ra tó kò torí ẹ̀rín ọlá mi fi rí. Ohun tí mo mọ̀ nínú ìfẹ́ tí ó ní sí mi, màmá tó bí Adékúnlé small doctor àgbà Kìrìsìtẹ́nì ni wọ́n. Olùṣọ́ ni wọ́n sì bí síbẹ̀. Ṣùgbọ́n tó pàdé mi torí bẹ́ẹ̀ sì ti rí lọ́dọ̀ mi ọgbà tààdà. Ọjọ́ tá a fẹ́ lọ lé ìyàwó àáfàá ńláńlá bàbá alákàdá ló bí ìyàwó small doctor yìí Arab lady àgbà àáfàá. Èmi ni mo lọ kojú bàbá pé afẹ́fẹ́ ọmọ yìí. Ọkọ ìyàwó ẹlẹ́kọ̀ọ́ gbúdú gan kò lè wọlé. Èmi náà ni mo gba wá pé bàbá ní sèwọ́n lọ wà bẹ́ẹ̀ pé èmi ní ọmọ takasúfè èmi ní o. Àfáà làwọn àmọ́níbẹ̀ ni àfáà làwọn náà àfáà lòun náà torí wípé bẹ́ẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdí ọ̀sẹ̀ ni. Small doctor 2019 àjọlọ Mákà gbogbo bí a máa ṣe kẹ̀sìn lájọ ṣe ó sì bàbá ó sì ṣẹ̀sìn bímọ rẹ̀ ti mọ̀. Ṣùgbọ́n sẹ́yìn rí ọ̀rọ̀ ẹ̀sìn láyé Ọlọ́run ọba ló mẹ́rin tí ń sọ. Adékúnlé ó jẹ́ àbùkù fún mùsùlùmí kéèyàn ó ṣe mùsùlùmí ní jímà kó ṣe kìrìsìtẹ́nì ní Sunday. Ó jẹ́ àbùkù fún kìrìsìtẹ́nì pàápàá kó o ṣe kìrìsìtẹ́nì ní Sunday kó o tó á di mùsùlùmí ní jímà kódà. Wọ́n yẹ fọ́ọ̀sì èèyàn fẹ́ sìn. Ẹ lè bá kìrìsìtẹ́nì ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí, ẹ lè bá mùsùlùmí ṣe gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Tó bá débi ẹ̀sìn kó máa jẹ́ làkúndínù kún. Kúnlé àfọ́ọ̀sì ìsìlámù sí Ọlọ́run òdodo ní bí a máa sọ̀rọ̀. Bí mùsùlùmí bá wù ọ́ délẹ̀, à á ṣẹ̀sìn láti tán. Kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ìgbàgbọ́, kò sí ohun tí ń jẹ́ túfàtọ̀ ní ìgbàgbọ́. Àbòsí ẹ̀sìn ni bí mo ṣe ń ṣe mùsùlùmí ni mò ń ṣe àbòsí ẹ̀sìn yìí. Àwọn kò kán wà tẹ́yà bá wà ń bẹ̀ ọmọ ẹ̀sìn rẹ ṣùgbọ́n ọmọ báwọn èèyàn ojú kù sí. Ẹwà àwọn àgbàgbà olórin, ẹwà Alhaji Barrister, ẹwà Alhaji Kollington, ẹwà Alhaji Pasuma, ẹwà Alhaji K1, ẹwọ King Dr. Saheed Òṣùpá, ẹwọ Sule Alao Malaika, gbogbo wọn bẹ́ẹ̀ a máa mẹ̀sìn wọn kódà bí wọ́n kọrin fẹ́lẹ́kún. Kúnlé ẹ̀dàárọ̀ wọn yẹ pé túláàsì kẹ́dà ọ̀pọ̀ ẹ̀sìn kan láì kíra àfìdí orí wa táwọn mọ̀ wá tán nípasẹ̀ ìsìláàmù mú ìsìláàmù lọ́kùnkúndùn. Kò sí ohun tí ń jẹ́ mo tún lọ sọ́ọ̀sì lónìí mo bá wọn lùlù mo ṣe ń pè Ọlọ́run bẹ́ẹ̀ ní mo pé bí rárá fún ìṣẹ̀lẹ̀ ṣe kan. Kódà bọ́ bá lò mú mùsùlùmí yìí kò sí wàhálà àìmọye àwọn tí èsè mùsùlùmí ti ń pè wá tàbí dá lóhùn. Níbi ẹ̀sìn ni á yanjú rẹ̀ níbi ìtọ́mọlúwàbí àjọ máa tò. Mànú túmọ̀ káfà Ọlọ́run ọ̀fẹ́ ọ̀. Mùsùlùmí láàárọ̀ ẹ̀sìn ní ìlọsìn ìsìlámù tá à ń ṣe yìí ò rí bẹ́ẹ̀ téèyàn bá ti gbà á. O ní bẹ́ẹ̀ lómi ìjàwọ́ bá wọn ṣe o ṣùgbọ́n wàá ní sọ wípé ẹ̀sìn o ní sọ pé ẹ̀sìn méjì ni mò ń ṣe. Tọ́ka bẹ́ẹ̀ gbé yẹn dẹ́jọ́ gbé rẹ̀ kí á mọ̀ ẹ̀sìn rẹ ni wọ́n fi gbé òdìdé kò sí ohun tí ń jẹ́ dọ́gbùdọ́gbù. Kọ́lá bí ní Akínmọ̀mọ́,